out, cash out. Owó yìí gara tán. Cash out, cash out. Owó yìí gara tán. Ó gbẹnu tán, ó gàlágà jù. Àpèmọ́ra là ń pè tèmi dire. How are you? How's everything? What of your sister? She's fine. Your face scars. Mom, guys, how much are you selling this person? This one is 2,500. What of this one? 1,800. Mom, this one is 1,000. I bought it last week. Market don't cost. You know, see the thing when they happen for this country. Everything too cost now. But you are my customer, Sha. Bring money. Thank you. God bless you. Thank you. Ẹ ṣe ìyá mi pa ọ̀rọ̀ tá a bá lọ. Kò sí problem. Ṣùgbọ́n problem tún wà o. Ìdí tí problem fi wà ni pé owó tẹ̀wé kò béèyàn kan ṣọ̀rẹ́ o. Torí mi fẹ́ wàhálà. Mi ò fẹ́ kan tó máa fún mi lẹ́mìí tó máa kẹ́mi mi sókè. Ṣé ẹ understand? Mommy ma, I need disappointing in lágbọ̀rọ̀ náà. I need this. Èmi tẹ̀ níbi 150,000 lọ́wọ́ náà. Are you sure? Bẹ́ẹ̀ni. Ẹ máa ṣèwé fún mi o. Kò sí wàhálà. Ẹ máa ṣèwé fún mi o. Bẹ́ẹ̀ni. Mọ́mí ẹjọ́ máa àgbà tó là ń gbọ́ mi ò ló kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀jẹ̀ ṣàfihàn lọ́wọ́ ẹ máa rí pọ́nmọ dáadáa ni màá sanwó yín. Ó máa sọ mo ṣe sọ yẹn. Kó ọjà yẹn pẹ̀lú ọjà tó fẹ́ bá mi kó láti Dubai. Wọ́n ṣe bí báyìí nìkan ni mo ní ṣọ́ọ̀bù sí. Mo ní sí Ládégà. At least I have 3 shops. Ibi báyìí mo ṣe fẹ́ kó ọjà síbẹ̀. Tẹ́ bá ti ṣe dáadáa, ẹ má worry. Àjọ wà fún àwọn aṣọ. Ẹ ṣe problem, ẹ má worry. Èèyàn ńlá ló pè mí yìí o. Hello, Keyus. Tó pè mí yìí ó ga o. Ó fẹ́ wá ní next week. Wá dé sí Nàìjíríà yìí. Kò sí problem ọ̀rẹ́ mi, màmá retí ẹ̀. Kò sí wàhálà. Wò ó kẹ́sì. Báyọ̀ kó dàbí tìgbà kan tó wá yẹn o. Last time tó wá tó ló máa bá mi fi nǹkan gidi bọ̀. O ò bá mi mú nǹkan tó gbádùn bọ̀. Eléyìí bá mi mú nǹkan tó gbádùn bọ̀. Mi ò ní problem. O ṣe máa jà. Ọ̀rẹ́ mi tó ṣíọ̀. Wà dé láyọ̀. Ṣé ilé hòtẹ́ẹ̀ tó dé sí ẹ̀ náà ló máa dé sí? All right. Kò sí wàhálà. Tó bá ti ń láǹdì báyìí, ṣàpè mí. Immediately. Tó bá pẹ́ gan-an tí go-slow bá wà lọ́nà, wá ti bá mi ní hòtẹ́ẹ̀ yẹn. Easy, brother. No problem. Thank you so much. I love you. Dábìrà, alálùbáríkà, Àdúrà kan ṣo. Dábìrà, dá, èèmọ̀ fọmọ ọkọ̀ wá, ọmọ ọkọ̀ ẹ̀gbẹ́ aláàrọ̀, tó gbọ́ dédé, tó gbọ́ òfin lásán, ọ̀fẹ́ tó wọlé dáàbà jẹ́ kí máa jẹ́ bẹ́ẹ̀ dáàbà, àìlú mi tóbi ti rí ẹ, Dábìrà, àbí ojú rẹ̀ rẹ̀ ń dán bẹ́ẹ̀ yàn yàn. Wọ́n lè tètè kú dédé òkè òkú náà nǹkan. Wọ́n má ti máa bóyìnbó, wọ́n ti máa bá wọn jẹun lù náà yun. Ọmọ mi bóyìnbó jẹun. Mo lẹ́gbọ̀n wọn gìlìtì máa ń pọ̀ náà yẹn. Pàápàá wọn aṣọ 5, aṣọ 10. Bẹ́ẹ̀ ṣe ń wọ̀ lúre ṣé wà ìwọ náà ti ń wọ̀ náà. Láti bí mo ṣe ń wọ̀ nìyẹn. In fact, ibi tó tútù yẹn mú dé, ó dàgbọ́n yẹn máa wọ 10. Bẹ́ẹ̀ pọ̀ gan. Àkùkù bọ́ ẹ nára mu náà gbọ́ ọlọ́run. Bẹ́ẹ̀ nára mu. Bí ẹ ti ń gara, kí n dọ́dọ̀ ọ̀rẹ́ mi aládùn ọmọ mi wá lu òyìnbó kẹfẹ́ fi kún wàá dàgbà inú mi dùn mí ti rí ẹ. Dábìrà ọkọ mi olóríire alálùbáríkà òṣè tó dojú tì mí ó ṣẹ̀gàn mi dògún. Bàbá Dábìrà ẹni pọ́n náà ń ṣe mí lórí báyìí. Tó lárí tó ń sìn ẹni oríkì ìbọlẹ̀ oríkì ìjẹ̀bú nìkan jẹ́ ìjẹ̀bú nìkan ló bímọ. Lè kí n ta Abẹ́òkúta. Ìwọ náà kì í lédè Ẹ̀gbá. Ojoojúmọ́ la máa sọ wà lára yín ọkọ mi. Ó múnú mi dùn, ó má yọ̀ mí kún. Ó bá mi sọ ọ̀rọ̀ ẹ̀ta, bá mi sọ di ayọ̀, bá mi sọ di ayọ̀. Bàbá ẹ̀ fojú mi rí tó. Bàbá ẹ̀ rán mi léèmọ̀. Tí kí bàjẹ́ pé mi gan ìyá tara yìí, ó yẹ kí n ti sápò wọn léṣe. Ọmọkùnrin. Ìgbọ́n àdúrà bá ní o, ṣùgbọ́n nítorí kò tiẹ̀ wá dójú tì mí. Ó múnú mi dùn, ọmọ mi lọ ọ̀dọ̀ ọba. Ó lọ ọ̀dọ̀ ọba, ó tún dé láyé àtàláfíà wá bá mi. Ṣe fàtì èmi gan inú mi gan dùn láti rí
Mọ́mí mo miss yín gidi gan. Mo miss yín. Mo miss ọkọ mi. Ká tún dúpẹ́ fọ́lọ́run bọ́lọ́run ṣe kádàrá bí ògbẹ́ ṣe máa rí nìyẹn. In fact ọkọ mi gan-an ìmọ̀ àtẹ̀tí jọ sọ in fact Ọlọ́run ń bọ̀ gan ní Nàìjíríà láti lè wá ṣe introduction. Ìyẹn mọ̀ mi mọ̀ ẹ́. Bẹ́ẹ̀ni. Ìyẹn dáa. Nígbà láti ṣe introduction tó tábà lè ti ṣe introduction yẹn gbogbo ẹ̀ náà la máa ṣe papọ̀. Wà á tún ṣe ìyàwó náà. Introduction àti ìyàwó. Yé èmi rè ìjọsìn ti wà gbàgbé máa wo bí máa ṣe ṣe ẹ̀yà mi túkàtúkà ọmọ mi lè ṣe ìyàwó. Bàbá Débra wọ́n fẹ́ ṣe introduction àti ìyàwó. Wà á tún ṣe ìyàwó. Papọ̀. Wọ́n mọ̀ pé Débra ń ṣe náà. Jésù mi o. Wọ́n mọ̀ pé ọmọ mi ń ṣe ìyàwó. Débra wọ́n gbà ń jọ ni. Yé èmi rè. Mo ní kí n máa lọ́mọ because ó ní pẹ́ máa yẹ. Bẹ́ẹ̀ni. Mo ṣe bí àwa ló wá di òde ló wá kí. Ó lè yẹ kó fara yí wa mọ́ ju ó ti pẹ́ ta ti ríra. Ó tẹ̀lé ìgbà tí bàbá ẹ̀ ṣeré. Màámi ẹ̀wọ̀n kan mo fẹ́ dé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Dáàdì mi o mọ́mí mi báwo lè ṣe máa ń ṣe ń sìn mi ò ní kọ́rẹ́nsì Nàìjíríà nílé báyìí o àbí kí ló bá yín ṣe. Mọ̀ ṣàbò mo mọ̀ bí wọ́n ti àbí $1 àgbọ̀ngbò sẹ́yìn lọ́mọ ilé. mo mọ̀ bí wọ́n ti ń ṣe. Dàbíra wẹ́ẹ̀ ìdúró dídí wà ìwà náà mẹ́lẹ̀ kò yé nìkan láàbí ara èmi lè dẹ́ ìran ilé ìwò. Dàbíra irun jẹ́ ọmọ ní o máa gbà wá bàbá ń sọ iye rẹ̀ ọ̀sẹ̀ kan níní má bìrọ̀ owó jẹ́ náà irun jẹ́ ọmọ ní ẹnì kóró ní ẹ̀rùn ewu láwùrà jọ kúrò àbàtà ṣó orí ìwé máa láwùrà lẹ. Màámi, èmi kọ́ ẹ̀kọ́ ní solution. Torí pé ẹ̀jẹ̀ ẹ̀gbọ́n kan ló ṣọ́ọ̀tì o. Mo fún kọ́lọ̀ bẹ̀yìn àbí. Màmí kọ́lẹ̀ àbíkẹ́mi sọ ní ẹrù. Ìparọ́ṣùwẹ̀ máa lọ fọ́ ọmọ kúrò nílé. Kí á ti kà má ti múwe wá, wọ́n kì í má mi kọ́lẹ̀. Màámi, òkè ó ti yẹ. Ẹ pàbúrò yín tó bẹ̀rẹ̀ pé òde. That's the last solution. Ẹ pè wọ́n, wọ́n máa ṣàánú ẹ pè wọ́n. Kí ló pé Káyọ̀dé kí á pè? Ẹ jẹ́ Káyọ̀dé. Àbúrò màmí. Tẹ̀lé tó bèrè lọ. Mo fẹ́ dá fún wọn. Káyọ̀dé my foot. Káyọ̀dé inú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Àti mi kílé tẹ̀ ń wúwà báyìí. Àìmọ̀ láti bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Bàrà Káyọ̀dé wá jẹ́ èèyàn. Bàrà Káyọ̀dé tó yẹ pé ayé wọn ti bàjẹ́. Ayé wọn bàjẹ́ débi pé Bàrà Káyọ̀dé ní àwọn yẹn ló dẹ̀ máa padà pa wọn. Ok, ẹ jẹ́ sọ ọkọ tí mo sọ fún yín. Ṣé mo wí pé gbogbo àti Bàrà Káyọ̀dé máa ń wálé? Tá bá promise mi ní nǹkan, wọn ever láyé fún mi ní common 1,000 naira. Ó jọ pé mo exaggerate àmì. Mo á think wípé ó dá ìgbà tó gbé mi kí n close mọ́ wọn dáadáa ni. Bóyá máa ń láì kí n bá wọn ṣe 1 or 2. Last time tán wálé tán lò 3 weeks, mo á dúró tí wọn. Kò sí tí mi bá wọn ṣe tán. Èmi mo ń drive wọn kiri. Èmi mo bá wọn fọṣọ. Ìta máa fi gbé aṣọ fún laundry mo pé no, let me watch it for him. Kò sí gbogbo even ìjọ tí o lè fẹ́ attack wa mi sọ fún yín. Mo save wọn. Tẹ́ bá rí tí mo wà, Ọlọ́run pa mí jọ ẹ̀. Bàrà Káyọ̀dé wá promise mi pé gbogbo táwọn aláwọ̀ máa ṣe àwọn máa ṣe àwọn tó máa ṣe jù bẹ́ẹ̀ wọ́n ṣe ẹ̀. Bàrà Káyọ̀dé dẹ̀ máa kó sórí bed torí àwọn babes àwọn ọmọge tó fẹ́ gbé àwọn olóṣó wọ́n máa kó dollars pounds ọ̀hádì lè máa fi rí náírà mẹ́ṣà still wọ́n fún mi ní 1 naira ìgbà tí mo wá sick ní sickness ni màmí kó tó rí pé no Bàrà Káyọ̀dé wá ní òkè owó yẹn o kí n má wulẹ̀ wá o kí n rán Dèjì wá ṣé ọ̀gbẹ́ ńgbà tí Dèjì máa fi lọ sọ́dọ̀ wọn láàárọ̀ ọjọ́ kejì. Bàrà Káyọ̀dé ti sá lọ. Ọlọ́run ò pa mí o ṣe bí agbára ta fóònù mi ni Dèjì gan mo ní kó lọ ta fóònù kò lóun ò lè ta ó bẹ̀rẹ̀ sí sunkún mo padà mú lọ fúnra mi ibẹ̀ ni mo ti fọ́ náà tàbí gbé mi lọ sọ́sítà. Ó kìkì àmà ṣe sọ́mà ìfẹ́ rówó. Ọlọ́run máa ṣe ọ̀nà tá a fi lè rówó wà ẹjọ́ ti Bàrà Káyọ̀dé kú ń bẹ torí Bàrà Káyọ̀dé yìí yẹn náà sọ wípé àwọn máa bá Dèjì gba kámẹ́rà ó máa san díẹ̀díẹ̀ ṣé tó fẹ́ ṣe yẹn lóore nìyẹn èlò náà ta kámẹ́rà tán lè rà fún tó yẹ pé Dèjì ló padà ni mo ní kó lọ ta fóònù mi kí n lè gbádùn kó padà lè ta tó ń sunkún tí mo mú lọ tí mo fi ṣubú náà fi gbé mi lọ sí hospital fóònù yẹn ló padà fi tọ́jú mi. Àǹtí mi báyìí kí ni ẹ̀jẹ̀ kí n kọ́kọ́ tà náà màá fowó kún màá fi ṣe nǹkan mi bá ṣe máa ṣe mí. Ìyàtọ̀ bẹ̀ ẹni sòrò
Mami ẹ ní sùúrù. Ọ̀rọ̀ àṣẹ. Mo tó àbòkù ní Káyọ̀dé. Bí wọ́n fẹ́ ìnìgbé pọ̀. Kékeré wá ìwé rí yẹn láti bẹ̀rẹ̀ ti kú Emire tán. Kọ́kọ́ kéèyàn nàwọ̀ rí yẹrẹ sí. Ẹgẹ́ bí tèmi sọ, èmi ò mọ nàwọ̀ sí. Ẹ̀yìn ẹlòmíràn náà yìí náà kó mọ nàwọ̀ sí. Ṣé mi yẹn rí Káyọ̀dé lè ṣòro rí ẹbí rẹ̀ kó lè ṣòro rí fámìlì rẹ̀? Ìlú òyìnbó ló fọ́n lọ́wọ́. Èsì ẹ̀ṣẹ́ yìí mi náà o. Kí mo gbàgbàfọ̀. Kí mo fọ́lẹ̀. Kí nílẹ̀ ni mo kó jọ. Kí mo tún dégèrè. Mo bẹ́ gà ìṣọwọ́ mi bó. Torí Káyọ̀dé, mo kó ilé ìjọ kí mo kó Káyọ̀dé. Olóògbé lọ́yìnbó. Káyọ̀dé lè bójú wá ìbò mi kí n máa tún pé máa gbàgbọ́ mi. Káyọ̀dé. Mami ní sùúrù Ọlọ́run ṣe. Àjùmọ̀bí ìyẹn okó tánú. Àjùmọ̀bí ìyẹn okó tánú. Ẹni oríran sí ni níṣe ni lóore. Àdúrà kan ṣo ló yẹ ká máa gbà lójoojúmọ́ ayé. Ó fún rere wá wá rí. Kémi tìrẹ cash out. Owó yìí gara tán. Cash out. Owó yìí gara tán. Ó gbẹnu tán. Ó gàlágà jù. Àpèmọ́ra là ń pè tèmi dire. Cash out. Owó yìí gara tán. Cash out. Owó yìí gara tán. Ó gbẹnu tán. Ó gàlágà jù. Àpèmọ́ra là ń pè tèmi dire.